mi ò Ìkẹjà mi wà yìí. Ìkẹjà mi wà yìí. Gbogbo ayé ló dẹ̀ ń bọ́ mi. Ìkẹjà mi wà yìí because I don't know what to say again. Mi ìmọ̀ kọ́ tí mi lè ṣe mọ́. Bí ti bẹ̀yẹ jọ ẹ jẹ́ kí ayé mi ẹ jẹ́ kó ní tù ẹ jẹ́ kí n ní fọkànbalẹ̀. Ìyàwó bá mi jà, ọmọ bá mi jà, mi ní anywhere láti lọ. Family bá mi jà, everybody bá mi jà, APC bá mi jà, Labour Party bá mi jà, nítorí pé mi búlì Ìyábọ̀ Òjó. Àǹtí Ìyábọ̀ Òjó, wọ́n dẹ̀ ti sọ, wọ́n náà ti dáríjì mi. May it be well with my soul. But kí ló tún wá dé ẹ̀yin ará ibi? Ṣé ó dìbò ẹ wò ẹ má ní òkú mi, ẹ má ní lọ́rùn o, ìkúlẹ̀ àbí amọ̀bẹ̀yìn. Ẹ má ní òkú mi, ẹ má ní lọ́rùn. Because I'm confused right now. I don't know what to start for. I don't know where to go. Tàmí fẹ́ lọ sá gbá pé ẹ gbà mí. Tàmí fẹ́ lọ sá gbá. Ẹ jọ̀ọ́, I am kneeling down on the pulpit. Mi ṣe rí. I have never done it before. Mi ṣe rí. But I have to do this. Take back kúnlẹ̀. No do this. This is a pulpit. Gbogbo ẹ̀yin mídíà pátápátá. Èmi Ọlámídé kúnlẹ̀. No do títí o. Ó do títí mi wà yìí mi kúnlẹ̀. This is an express mi kúnlẹ̀ báyìí. Gbogbo ẹ̀yin mídíà tẹ post fídíò mi. Ẹ gbọ́dọ̀ post fídíò yìí. Tẹ bá post fídíò yìí. That means dem pay partial. I am kneeling down to beg everybody. Mi ṣẹ̀yìn o. Mi ṣẹ̀yìn o. Èyí tí mi mọ̀ pé mi ṣẹ̀ o. Èyí tí mi mọ̀ pé mi ṣẹ̀ o. Ẹ jọ̀ọ́ kí Ọlọ́run. I am begging you, forgive me. Ẹ dáríjì mi. Ẹ dáríjì mi, ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Gbogbo ẹ̀yin dislover, gbogbo ẹ̀yin Instagram creator, gbogbo ẹ̀yin YouTube creator, oyin ìkúnlẹ̀ mi wà yìí. Ẹ wo àwọn èèyàn tó ṣe ń wò mí. Ẹ wo public àwọn èèyàn tó ṣe ń wò mí. I'm kneeling down on my knee, begging everybody, both Labour Party and APC, forgive me, I don't know anything. Wàhálà yìí ti pọ̀ jù, 20 yìí ti pọ̀ jù ní ayé mi. Election ti tán. Election ti tán. Èèyàn mi ìpààyàn, I did not even murder anybody. Èèyàn kọ́kọ́ òkú látọwọ́ mi. I did not murder anybody. Ẹ wo bí mi ṣe pariwo lójú títì. Forgive me. Forgive me. Kò tẹ̀ anybody tó fẹ́ listen sí mátà mi. I called Aunty Yinka TNT. Mi mọ̀ pé she's a good mother to me. Àwọn náà jẹ́ kí n wà lórí Facebook. Ìgbà tí mi gbọ́ pé wọ́n wà Nàìjíríà, I be sending her a message, calling her on WhatsApp, or be calling me. I know she's gotten angry at me. Aunty Yinka TNT jọ tu Ọlọ́run. I am begging ẹ jọ tu Ọlọ́run. Ẹ jẹ́ n kúnlẹ̀ lójú títì. Tẹ́lẹ̀ rí pé I am sorry with all my heart. Tẹ́lẹ̀ rí pé I am sorry with all my heart. Ojú títí mi wà yìí. This is Ìkẹjà beach. I am sorry everybody. I am sorry. Kneeling down on the Ìkẹjà beach. I Olamide, I am kneeling down on the Ìkẹjà beach. Begging everybody. I am sorry with all my heart. Èyí tí mi mọ̀ wọ́n pé mi ṣe o. Àtẹ̀yí tí mi mọ̀ wọ́n pé mi ṣe o. I Olamide, I am kneeling down on the street of Lagos, begging you, both Labour Party and APC, I am sorry. Have mercy on me, pardon me, allow me to rest. Ẹ dẹ̀ sí mi, ẹ dẹ̀ mi. Èyí tí mi ṣe ń fẹ́ pẹ̀lú ìyàwó àtọmọ mi, tí mi ṣe ń fẹ́ pé kí ẹ̀mí sí padà wá ní ayé mi pẹ̀lú ọmọ mi jọ káàsì my baby girl. Ìyẹn ìhòòhò yẹn ò tí kò lọ́kàn mi.
I'm leading down. This is me. I am leading down. I am sorry. Ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin YouTube creator, gbogbo ẹ̀yin Instagram creator, make sure you post the video. I'm colonizing. Oyin Spirit mi wà yìí, Oyin Spirit of Lagos. Walking with my leg. I olamide suliamon. Kneeling down, walking with my leg. Gbogbo ẹ̀yin Instagram creator, this lover, today lost, they post the video mi nípa disability bully Ìyábọ̀ Òjó. Nípa ti mú sọ other party. Nípa ti mi sọ video ẹ̀gbọ́n ẹgbẹ́ ṣọ̀fẹ́ post the video yìí. Ẹ jẹ́ kí ní ọkọ̀ balẹ̀. Gbogbo ayé ló bá mi jà, Labour Party bá mi jà, APC bá mi jà, ìjọba mi sọ̀rọ̀ láìka, I did not do anything bad against them. Ẹ jọ kí Ọlọ́run, I am begging everybody. I olamide won't beg. Ìyàwó sáfù mi, ó gbọ́mọ mi sá. Ẹ jọ. Sọ̀rọ̀ mi láì dáa, nítorí pé mi ìsọ̀kọ̀ kíkà ní kẹ́sì wọn, ìkọ̀lá ìṣòro.